Africa Content TV. Àgbẹ̀tọ́ bí gbà ṣètò ọ̀táwọn ọjà mẹ́fà yá wáyé kí sọmọ olódògbò kẹ̀kẹ́ àyàgàgà nígbà owó òdù wọlé túndé ògùn yìí jẹ́ ẹ̀rí ọ̀jọ́ tayakẹ́yẹ nínú oko orí pípẹ́ lórí oko lásán lọ́rùn lájẹ̀wà àkútà bá kéde olùgbẹ́gẹ́ sí ìfúnọ̀dù nígbà tó oníṣẹ́kù ìdí sọ̀rọ̀ fún òkú dàsẹ́ ọwọ́ adé òní kúléwé kẹ́ńgẹ́rẹ́ ọ̀sẹ̀ ìlárúgbò kẹ́ńgẹ́rẹ́ múdàpọ̀ ọlọ́kan nípa ńláńlá ní ṣubú ìdúrà wọn nípa fún bàbá láíláí bàbá àgbàlagbà wọ́n adétọ́ ọba náà kó kú mọ́ wọ́n ní bàbá láíláí òtó bàbá àgbàlagbà adélẹ́yẹ arìnrẹ́yẹ